Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun láti. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò kàn ní Orísun láti. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fáìsàn ṣe gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe gbogbo ẹ ṣeun. Orísun Light TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun Light TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. àlejò tẹ́tẹ́lẹ̀ mo fẹ́ fojú àánú wo ẹjọ́ òun tẹ́lẹ̀ wọ́n báyìí ìfojú àánú ẹjọ́ òun yìí ń ṣẹjọ́ tèmi náà ṣẹjọ́ tèmi náà mi ẹ̀ dáná kẹ́mi sọ ẹ̀ tẹ́lẹ̀ mo ti sọ ẹ ti gbé báwọn náà nù yìí ń ṣẹjọ́ tèmi náà ó máa sọ àwíjàre rẹ̀ nítorí tóbi sọ nítorí kẹ̀mí náà ní àìdá orúkọ tó pè mí fún gbogbo ayé lẹ́yìn tí mo ti gbúdọ̀ kúrò láti almost 38 years báyìí mo ti ń máàkì lọ́wọ́ 38 years ni mo ti ń máàkì lọ́wọ́ tí mo ń ṣe wá síbẹ̀ 38 years níta gbangba ọgbọ̀n ọdún àti mẹ́jọ ni mo ti ń sọ̀rọ̀ báyìí ní ìgbàgbà òun gẹ́gẹ́ bí aráàlú tí mo 38 years báyìí. ok ṣé orúkọ tí mo máa láti 38 years yẹn kẹ́ni kankan wáyé àdìsọ́ nílé wọ́n kàn àti fídíò méjì láti fún mi kọ́ wá bàjẹ́ fún mi ọgbọ̀n ọdún àti mẹ́jọ ni mo ti ń sọ̀rọ̀ báyìí káàkiri àgbáńlá yìí. so n tí mi ṣe bóyá kí n sọ bí náà n tó sọ níbi fídíò rẹ̀ tó sọ pé èmi ẹjọ́ wà lọ ó ní wọ́n mú wèrè kan sọ́dọ̀ mi kí n bá wọn tọ́jú wèrè yẹn wọ́n á dódò rẹ̀ wọ́n á mú wèrè yẹn mú lọ sí uncompleted building wọ́n lọ bá sùn bẹ́ẹ̀ one ọ̀sọ̀kúlọ̀ làásì one ní ìpínwó wèrè two kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èpè ò dánú sẹ̀ríà àmọ́ yín sẹ́ ìpèlè sí mo bí ọmọ mo lọ́kùnrin mo lóbìnrin tó bá yẹ kí bóyá sọ̀hún bá wáyé bẹ́ẹ̀ lóòótọ́ gbogbo wọn yìí ní dìrì wọn ti fi àmọ́ tí o bá wáyé bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ tó ń gbé káàkiri bẹ́ẹ̀ àtẹ̀yin tẹ́ ẹ gbà bẹ́ẹ̀ gbogbo tẹ́ bí ẹ̀ ní dìrì wọn. Àmín. Kílẹ̀ wí. Gbogbo ọmọ tí mo wá bí tó máa rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ní jèrè. Yeah, just for the quick one, video mi yóò ní pẹ́ wọ́n kàn fẹ́ ṣe fídíò yìí ẹjọ́ ẹ bá mi share fídíò sí àméjì ló ní fídíò yìí admin Tani Olohun pẹ̀lú Sheikh Habib Lagbaji ẹjọ́ bẹ́ẹ̀ tó bá gbọ́ fídíò mi ẹ bá mi pín dandan méjèèjì first ẹgbẹ́ ọbẹ̀ látòrí ọ̀dọ̀ admin ní Abdulhafiz Tani Olohun brother mi mo kí ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kúrọ̀lẹ́ gbogbo yín fásitì kìí tẹ́ bá wà ó lẹ́ kí wọ́n brother mi tó jáde ní fún Tani Olohun mo kí yín mo rí iṣẹ́ kan tí ó wà ń tàn sìn ẹ bá rí pé láti bíjọ́ mélòó kárí pé mi ò sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn mọ́ torí nǹkan tí n bá rí pé wọ́n ti fẹ́ mú mi lára ṣe jù sí mo ti máa ń yọwọ́ ń bẹ̀ understand mi sìn torí ẹni tó bá ráàyè ló máa ń báyàn ṣe kàngbá ọ̀rọ̀ èmi ò ráàyè mo kàn create time láti fi ṣe léyìí bọ́dà mi admin Tani Olohun mo ríṣẹ́ kan tí Sheikh LABEEB tí wọ́n ṣe tí mo tán gbéra wọn ṣe pé wọ́n ní ẹ fi allocation kan wọn nínú iṣẹ́ kan tẹ̀ ṣe pé àwọn mú ẹ lọ play video yẹn àrípé bu ara rí pé Tani Olohun ti play video yẹn rí bẹ́ẹ̀ o video yẹn ọ̀pọ̀lọpọ̀ yẹn ò rí video yẹn rò mọ́ pé Sheikh Habib Lagbaji wọ́n mú wèrè lọ fún wọn pé kí wọ́n wò ó wọ́n wá mú wèrè yẹn lọ sí uncompleted building wọ́n lọ bá wèrè yẹn sùn bẹ́ẹ̀ pé wọ́n lọ bá wèrè yẹn sùn ìyẹn ní wọ́n tún ní kejì ẹ̀tún falẹ́gbẹ̀dà kankan bẹ́ẹ̀ pé Sheikh Habib Lagbaji wọ́n lọ ń wo Tani Olohun ní prison wọ́n fẹ́ convert ẹ̀ sí Muslim I don't know mo ṣáà wò pé babaláwo Sheikh Habib Lagbaji wọ́n jáde wọ́n ń ṣépè ńláńlá brother mi admin mi ò morúkọ yín ẹ má bínú mo mọ̀ pé ìlú Germany yìí báyìí láwà ìlú kan yìí àlejò ń gbé ìlú Libya and Germany as well ìlú tẹ̀mí àtẹ̀yìnjọ́ ń gbé yìí mo mọ̀ pa amòfin ìlú yìí dáadáa irú nǹkan tẹ́ ẹ ṣe yẹn ǹjẹ́ wọ́n lè dáwò nílùú tẹ́ wáyé let's assume pé àsìnẹ́jì pé àwọn Germany irú nǹkan tẹ́ ẹ ṣe yẹn allocation yẹn ṣe é lè dáwò síyàn ṣe rí lójú tèmi bọ́dà mi admin Tani Olohun ẹ láìkí Tani Olohun
lóòótọ́ admin ni ẹni tó bá dẹ̀ ti jẹ́ admin lórí page ó ní access láti enter anywhere inú page yẹn. But are you using this page to help Tanolon Abdulaziz, or you are using this page to also knock this guy? To do lójú tèmi help ẹ má bínú ẹ má jẹ́ báyìí sọ̀rọ̀ mo fọlọ́ bá bẹ̀ yín tó lè dá mi lójú pé ẹ̀yin gan mọ̀ wípé help bọ̀bọ̀ yẹn. Ṣé kí ẹ fẹ́ attack page ẹ̀ mọ́ lọ́wọ́ kó má lè dè mọ́ ni àbí because of what? Okay, ìgbà tẹ́ gbé fídíò tó ti ṣe yẹn tẹ́ gbé láì tẹ́ play ẹ̀ tún jáde ẹni ẹ̀tún náà fúnra ẹ̀ tún jáde ẹ̀ tún purọ́ mọ́ LABEEB fún Sheikh Habib pé ó lọ prison ó lọ wo Tanolon. Ṣé Tanolon bá yín sọ bẹ́ẹ̀ tẹ̀rí gbẹ́rù kan bẹ́ẹ̀ jáde? Irú kan wọ̀nyí náà wọ́n sọ̀rọ̀ defamation of character ẹ̀dẹ̀ tún stand ẹ̀ tún defamation of character yẹn wípé ó rí àwọn tó ń jẹ́jọ́ àtàwọn tó ń dájọ́ àtàwọn lawyers they are all on social media. Wọ́n dẹ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ kìíní kan oyè yín number one admin ẹ̀yin mò ń bá wí o ẹ̀ máa gbọ́ mi dáadáa nílùú tẹ́ wà yìí ẹ̀ lè sọ ẹ̀ lè parọ́ mọ́ èèyàn kẹ́ ẹ̀ má ṣẹ̀wọ̀n and you know that. Kọ́mọ̀ tó yẹn rárá you know that èyí ó ṣẹ̀wọ̀n kátó wá ní Nàìjíríà tẹ̀ wòye náà Nàìjíríà lófin ara òfin tó dẹ̀ strong tó le púpọ̀ tó burú ní Nàìjíríà òní declaration of character òfin yẹn burú púpọ̀ ní Nàìjíríà. Ẹ rántí Eniola Badmus ọmọ ní TikTok lásán tó kàn wọ́n fọ̀rọ̀ Badmus bíi crooks wọ́n máa track ọmọ yẹn látòrí nọ́mbà phone number wọ́n track ẹ̀ ó wà kirikiri ó ń ṣẹ̀wọ̀n oṣù mẹ́ta. Èyí náà tún wá lọ́n try láti tún máa ní Abdulaziz Tanolon ẹ jọ tó lọ lọ́hùn ẹ mọ̀ ní Abdulaziz ó kẹ́ máa gbọ́ ẹ wo defamation character wo ló tó irú nǹkan tí Abdulaziz sọ́ngbà yẹn tí wọ́n dẹ̀ ti ń gbàgbé ẹ̀ tẹ́ ẹ̀ tún lọ gbé jáde wípé mọ́ bàbá yẹn Sheikh Habib Lagbaji wọ́n lọ mú wèrè fún kọ́ lọ wo wèrè ó wá mú wèrè yẹn lọ sínú uncompleted building ó lọ bá sùn bẹ́ẹ̀. Can you prove that? Torí mo gbọ́ tí Sheikh Habib Lagbaji ní àwọn ti fojú fún ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ àwọn á fẹ́ gbé ọ̀rọ̀ yẹn jìde báyìí àwọn náà fẹ́ gbé kéèsì dé lórí ẹ̀. Ẹ náà ẹ sọ fún mi ṣé Tanolon sọ fún mi pé o ní proof lórí nǹkan tó sọ yẹn? Tí Tanolon bá ń gbọ́ lẹ́nu ẹnìkan tó sọ ẹni tó jẹ́ pọ́lọ́dọ̀ òkè sólè o bí kì í ṣe nǹkan bá lọ́wọ́ ẹ̀ ṣé o ní proof? Ẹ̀yin tẹ́ tí wọ́n pọ̀rọ̀ yẹn gbé tẹ́lẹ̀ ń sìn tí Sheikh Habib máa gbé kéèjì dé ṣe ní proof lé lórí. Defamation of character kò sí character kan tó ju èyí tẹ́ ẹ tún ṣe yẹn lọ. Mọ̀ ìyẹn wọ́n ń ṣe pé orí tó bá pè nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ gbé gbogbo ọmọ òun pátá kó mọ jèrè ẹ̀. Mọ̀ ìyẹn wà ẹ̀ pè é síbẹ̀ o. Ó tún wá níbẹ̀ ìwọ tó post yẹ tó tún gbórúkọ yẹn jáde tó bá yẹ pé bẹ́ẹ̀ ni gbogbo ọmọ tó bí gbogbo ọmọ tẹ́yìn fúnra yín bí olódì ọmọ yín kẹ́ ẹ mọ́ jèrè ẹ̀ kẹ́ ẹ mọ́ jèrè olódì ọmọ yín brother ní admin bó o lẹ́sẹ̀ máa fi kó bá ọmọ yín ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi bẹ́ẹ̀ ló ń jìyà ẹ̀ṣẹ̀ kan tí ó mọ̀ tẹ́ pé àwọn òbí ẹ̀ àwọn ló ṣẹ̀ ẹ́ tẹ́ pé yẹn wọ́n bẹ̀ sí ń jà lórí àwọn ọmọ. Màá advice yín kẹ́ ẹ wọ́nà kẹ́ ẹ tender apology fún mọ́ yẹn torí èpè tó ṣẹ́ èpè ò ní jà yìí kò lè ní jà àwọn ọmọ yín. Ìyẹn ní ẹ tún bẹ̀rẹ̀ lórí ìkejì kí ni ìkejì tẹ́ tún sọ ẹni mọ̀ yìí bàbá Habib Lagbaji ẹni ó lọ sí òkè púrà kí náà ń pè prison ọlọ́wọ́ Tanolon. Ṣé Tanolon sọ bẹ́ẹ̀ fún yín? Mọ́ ìtún wá àfá ìtún jáde again ó tún ṣépè pé nínú ọdún yìí wọ́n náà wọn ò tí àfá ìnú wọn ò tí fẹsẹ̀ òun kan prison yẹn òun ò tí dé prison yẹn òun àti Tanolon àwọn ò tí ìjọ dúró báyìí sọ̀rọ̀ kódà òun ò tí rí pé àjọ ń sọ̀rọ̀ báyìí ẹ̀yẹn pàwọ́rọ̀ yẹn mọ́. That's another defamation of character. Ní Germany tẹ́ ń gbé ṣe ẹ lè púrọ̀ ọ̀rọ̀ ẹ̀ mọ́ èèyàn kọlọ́pàdé ká má tòró jìn sẹ́wọ̀n. Ẹ mọ́ ìgbàjẹ́ ká sọ pé torí pa wà lókè òkun ká má ta fàóró sílé o. Ẹgbẹ́ àwọn táwa lábúrọ̀dù tá ń dáná ogun kó bá lè dogun kó dogun èmi àti ẹ̀la save lábúrọ̀dù táwa àwọn ẹbí wọn ń kọ́ onílò oní bàbá brother mi admin tá bá wù ẹ̀ dáadáa ó dá mi lójú 95% guarantee bàbá
àti ìyá àti gbogbo ẹbí tó bí lọ́mọ mùsùlùmí ni wọ́n tó dàbí lójú bẹ́ẹ̀ ẹ mọ̀ yẹ ká dá lógun o bàbá yóò dé púrẹ́ ẹ̀dẹ̀ ń purọ́ mọ́ ẹjọ́ torí ọlọ́run admin ẹ ní right láti ṣe lórí péèjì yẹn ẹ má ṣe nǹkan tó tún máa dá wàhálà rẹ̀ ìyẹn bẹ́ẹ̀ ẹ tún wọ́n gbọ́ pẹ́pẹ́ sọ pé máyì ó lọ ń confuse kan lọ́lọ́ ó ní right ó lè ṣe ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta Islam Christian àti ṣẹṣẹ ó fààyè gbà ẹnìkan anybody pé kó bá yẹn sọ̀rọ̀ kó wá pé mùsùlùmí lè bò onígbàgbọ́ sọ̀rọ̀ kó onígbàgbọ́ wá jọ yẹn sí òun onígbàgbọ́ lè bá mùsùlùmí sọ̀rọ̀ kó mùsùlùmí wá jọ yẹn sí òun oníṣẹ̀ṣe lè bá mùsùlùmí sọ̀rọ̀ ó lè bá onígbàgbọ́ sọ̀rọ̀ kó wá jọ yẹn ṣẹṣẹ ó tọ́ súnà nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé o gbọ́dọ̀ fagídí mú yàn láti ṣẹ̀sìn for example ẹ wọ àwọn Jehovah Witness ǹjẹ́ wọ́n mọ̀ pé lẹ́ẹ̀kan láwọn gbọ́dọ̀ lọ wọ́n délé pastor ilé mùsùlùmí wọ́n preach mẹ́ wọ́n ní kó wájú ní Jehovah Witness tó bá wù ní àti ẹ̀ òun náà ní Jehovah Witness ni ẹ wọ́n ọ̀dọ̀ mùsùlùmí wọ́n bá sọ̀rọ̀ ààyè gbà á ó lè bá ẹ sọ̀rọ̀ kó a máa ṣẹ̀sìn mi kò fàjà má fagídí mú yàn ni ládá wà nú ẹ̀ ìbùkún wà nú ẹ̀ kó wù ní act sínú ẹ̀sìn títí ẹ̀ kò jù báyẹn lọ ẹ try kẹtẹ́ náà bá lè pé bàbá yẹn kó má bínú wọn ọ̀rọ̀ mi wà pọ̀ lọ́dọ̀ bàbá Sheikh Abibu Lagbaji bàbá mo bẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ẹni ẹ ti gbé di microphone láti 38 years wọn ti bìtà lọ́lọ́run ọlá pé mùsùlùmí tó jẹ́ àti táwọn òbí ẹ̀ jẹ́ ẹ má gbé kéèsì kankan dìde nípa ẹ̀ mo bẹ̀ bàbá Abibu ẹ ti gbọ́ ọjọ́ ti kọjá ó ti lọ ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀ Abdulrasisi bó ṣe máa jáde tó bá kó tọ́bẹ̀ yẹ sọ wípé lábẹ́lẹ̀ bá ṣe máa fi ọ̀bọ ilẹ̀ òun lè ṣe ìyẹn ní kẹfà mójútó ẹ mọ̀ tẹ̀tí gbogbo àwọn tó wà lórí social media tó ń sọ wóró káyé wò wọ́n kí péjì wọn gbéra kówó tí social media máa san fún wọn òun là ń wò ó ni wọ́n ń ṣe tí wọ́n o bí yẹn bẹ́lẹ̀ parí wọ́n tún gbé mi jáde bàbá Sheikh Abibu Lagbaji Ọlọ́run ní pa yín lọ́mọ gbogbo ọmọ tẹ́ ẹbí lẹ́ jèrè irọ́ tí ó jọ yín òun ní pamọ́ yín ẹjọ́ torí Ọlọ́run please ẹ má gbé ẹni kéèsì dìde ẹ má ṣe ẹni kéèsì ẹ gbàgbé ẹ fi admin yẹn ẹ fi yá Ọlọ́run gbogbo ìpètè rẹ ṣẹ fọmọ títí ẹ náà ẹ bá wa rí ẹ rántí pé kò sí nǹkan kan tó ka àwọn ọmọ pẹ̀lú ọ̀rọ̀ mi ò jù báyìí lọ ẹ bá mi share fídíò yìí dọ́dọ̀ àméjèèjì náà sàlám ìrèlójú owó rí ìrèlójú wa máa rí o ó dàbọ̀.